mo kí ìgbà pátá pé a kú dédé àsìkò yẹ kókó lè dá a kú ìgbìyànjú àti ti ara gòkè mo kí ìgbà wá tá a jọ lọ́gbọ́n ayé ìgbà wá tá a jọ ńlá káyì ìgbà wá tá a jọ lóye ìgbà wá tí ó já sí pé àmọ́ ń kọ́rọ̀ jọ àti ẹ̀rọnú pé lọ́jọ́ kan á sì ẹ̀kú ònú ayé lọ́jọ́ kan mo kí yín o mo fẹ́ kí gbogbo akájọ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká dẹ̀ wá nǹkan kan fìdílé àbí ká fìdílé nǹkan ẹ wò ó ìkànnù àwọn tí wọ́n jẹ́ àwọn alágbára Nàìjíríà ẹ wá dúró ń tó kọ́ ẹ wá dúró ń tí Ọlọ́run kádàrá kó fi ń sọ̀rọ̀ ní Nàìjíríà tó kárùkù tí ń pariwo orí ń ta mí ẹsẹ̀ ń ro mí ìdí ń dùn mí kẹ́yìn wá gbádùró eléyìí kalẹ̀ odidi ó fẹ́ tó odidi agboolé ńlá kan àbí ká sọ pé odidi táwọn kan àbí ká sọ pé odidi ìletò kan òrùlé kan kéèyàn ó dẹ̀ fi kọ́ ilé ẹ wá dúró owó tí wọ́n fi kọ́ àwọn sọ wípé ọrọ̀ ajé Nàìjíríà àwọn sọ pé ọrọ̀ ajé Nàìjíríà alọ́rọ̀ ajé Nàìjíríà ò dáa alẹ́ ọrọ̀ ajé Nàìjíríà yìí ń pààyàn lẹ́kún alẹ́ ọrọ̀ ajé Nàìjíríà kò sí ẹ̀jẹ̀ kí kò sọ nǹkan gidi sínú ìgbésí ayé kó wá ṣé wá gbogbo ilé tí a wá rí ní ìsìnkú ilé tí wọ́n ń kójọ yìí ní mo náà fẹ́ kó dé ẹ wá dúró tó kọ́ kalẹ̀ ní mo mélòó náà fẹ́ sí àwọn kan ti lówó lánàá àwọn kan ti lówó lánàá at the end of the day níbo ni wọ́n bá já níbo náà sí wọ́n sí ìta náà padà gbóòpù ẹlòmíì jù sí gbogbo ilé tí ń ṣẹlẹ̀ yìí tí Ọlọ́run tú àwọn àṣírí kọ̀ọ̀kan káàkiri wọ́ọ̀ta yìí ẹ ṣe rí eléyìí tí ọ̀gá ẹni tí tó jẹ́ adarí CBN tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a mọ̀ sí Emefiele tó ṣe títí ẹ̀ tún wá kéré sí títẹlòmíì tó já sí pé àṣírí ò tí ì tú ìgbọ́nlẹ̀ tó mọ̀ pé gbogbo àwọn tádékọ́ lọ́mọ sójú wa lókè ọ̀pọ̀lọpọ̀ wọn ń hùwà tí ò dáa pẹ̀lú wa wọ́n ń ṣe nǹkan tí ò sí ẹ̀tọ́ wọ́n ń fìyà jẹ wá gbogbo àwọn arúgbó wa gbogbo àwọn tó já sí pé ó yẹ kí wọ́n máa gbowó oṣù owó orí bí orí tútù gbogbo ìpátá àwọn sọ di nǹkan ẹ̀tọ́ níbi bí Ọlọ́run kábíyèsí rẹ̀ lódùmarè Ọlọ́run ṣoore fún ẹlòmíì débi pé kó máa fún èèyàn kọ̀ọ̀kan tí ń bẹ lágbègbè rẹ̀ kó máa fún ọ ní 100,000 lójoojúmọ́ owó òun ò ní tán torí pé gbogbo ẹ̀ náà kì í ṣe pé ọ̀nà ẹ̀tọ́ ló fi kó jọ torí èèyàn lè máa gbówó oṣù Nàìjíríà kéèyàn ò kọ́ adúró eléyìí Ọlọ́run dákun mọ̀ ṣàánú wa gbẹ̀yìn ọmọ ẹ̀yìn gbẹ̀yìn tẹ́jọ́ lórí wa ẹ mọ̀ ṣàánú gbọ́ ọmọ Nàìjíríà ọmọ Nàìjíríà èyí tẹ́ ń ṣe yìí pọ̀ ó pọ̀ nítẹ́lómìn nínú investment sí òkè òkun kò ṣeé kó irú ẹni tó kó lè sí inú agbègbè kan Nàìjíríà níbi tó tún wá jẹ́ ibi láàyè tí ìgbà òdùmọ̀ kápá sọ pé investment rẹ níbi òní lókè òkun àti gbogbo àwọn òpó míì àti gbogbo tí wọ́n sọ owó Nàìjíríà sí ẹ̀rí pé àfikọ́ lọ́mú là wá ẹjẹ́ àfọwọ́lẹ̀ káà náà tó ara gbọ́ conversation àwọn tí wọ́n ń fi ìgbé yẹn hàn wá tí àwa náà wò lè rẹ̀ pé lóòótọ́ o kan náà àwọn adarí Nàìjíríà àwọn ni wọ́n ṣe ogbélé kọ́nà dákun kó súbọ̀ kó ṣàánú wa o ẹ ṣeun tẹ̀ ń gbọ́ ìkànnì Olóríire TV live bàbá research ní ojú òpó YouTube ẹ bá share kẹ́ bá subscribe ẹ ṣeun tẹ̀ ń gbọ́ lọ́rọ̀ ẹ̀. ọkọ rẹ ti kọ́lé ètò wọ́n ti kọ́ ilé ètò tẹ̀ àwọn àti bẹ́ẹ̀ máa gbé bẹ̀rẹ̀. Nǹkan tó máa ní láti fi hàn ni wọ́n máa ta gbẹ̀yìn náà ni wọ́n máa ta ní kọ̀ọ̀kan. ṣé gbogbo rẹ èèyàn kan gbé bẹ̀rẹ̀ lásọ wọn tí a fọ́. ẹnìkan ò ní ẹnìkan gbé rẹ̀. tó bá ní fittings kọ̀ọ̀kan wọ́n ti kò sí tí a ti fi sí ẹ ju blọọkì náà lọ. ẹnìkan pé ò lè gbé bẹ́ẹ̀. ẹ wo bó ṣe tún lọ sáré. ìdíwọ́ lè wo bí tó dé. Jesus adé wo bí tó dé.